Ẹ ǹlẹ́ o èèyàn wa, ẹ káàbọ̀ padà sí kíka ìwé Erékerindò nínú Igbó Elégbèje láti ọwọ́ D.O. Fágúnwà. A ti ka ìsọ̀rí kìíní tí àkọlé rẹ̀ ń jẹ́ Erékerindò wọlé dé. A ti ka ìkejì tí àkọlé rẹ̀ ń jẹ́ ìbẹ̀rẹ̀ ìrìn àjò sí òkè ìrònú tí ń bẹ nínú Igbó Elégbèje. A sì ti ka ìkẹta tí àkórí rẹ̀ ń jẹ́ alábàápàdé ẹlẹ́gbára. Èyí tí a fi máa tẹ̀síwájú nínú fọ́nrán yìí ni àkórí rẹ̀ ń jẹ́ ìlú àwọn Èdìdàrẹ́ níbi tí òmùgọ̀ di méjì ti ń ṣe ọba wọn. Òun ni a ti tẹ̀síwájú, ẹ máa bá wa ká lọ. Ìlú àwọn Èdìdàrẹ́ ní ibi tí òmùgọ̀ di méjì ti ń ṣe ọba wọn. Nígbà tí a kúrò ní ibi tí àwọn ẹranko wọ̀nyí wà, tí a túbọ̀ rìn díẹ̀ síwájú, a rí ọ̀nà kékeré kan báyìí tí ó yà bá apá òsì lọ. Wọ́n kọ àkọlé kan sí ìyànà náà. Nǹkan tí wọ́n sì kọ ni èyí: ìlú àwọn Èdìdàrẹ́ níbi tí òmùgọ̀ di méjì ti ń ṣe ọba wọn. Àkọlé yìí yà wá lẹ́nu, a sì yà sí ọ̀nà náà kí a bá lọ wo bí ibẹ̀ ti rí. Nígbà tí a rìn sí iwájú díẹ̀, a bẹ̀rẹ̀ sí wo ìlú náà ní ọ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n ọ̀nà tí à ń tọ̀ lọ túbọ̀ di kékeré sí i, àfi bí ẹni pé ènìyàn kò ń gbé ìlú náà ni. Nígbà tí ó sá pẹ́ ṣá, a yọ sí ìlú yìí. Èmi ni mo wí fún yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, lọ́jọ́ tí mo ti dé inú ayé, n kò rí ìlú tí ó jẹ́ ilé rí bí ìlú yìí rí. Ìgbà tí a dé àárín ọjà, gbogbo ibẹ̀ ń rùn ni. Kò dàbí ẹni pé ẹnikẹ́ni gbá àárín ọjà náà rí. Gẹ́gẹ́ bí àṣà wọn, arúgbó ló ń ta ọjà, òun ló gbọ́dọ̀ kiri. Gbogbo àwọn tí a sì bá nínú ọjà náà kò ju 50 lọ. Gbogbo wọn ni wọ́n ti fi gbogbo orí hu ewu pátápátá. Wọn ìbá sì tilẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ bí kò ṣe pé wọn kò ń pẹ́ kú ní ìlú náà. Orí pàǹtí ni wọ́n gbé gbogbo ọjà títà lé. Ìhòhò ni púpọ̀ nínú àwọn tí à ń rí wà. Ọdún mẹ́ta ni wọ́n tó ń wẹ̀. Nítorí èyí, èérí ara wọn pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé bí wọ́n bá ń kọjá, èérí ń gbọ̀n sílẹ̀ ni. Mo rò pé eléyìí náà ló mú kí kúrú náà kúkú pọ̀ tó bẹ́ẹ̀ ní ìlú náà. Ṣùgbọ́n èyí tí ó burú ju kúrú náà ni egbò ẹsẹ̀ olúkúlùkù tí ó dúró gẹ́gẹ́ bí àṣà fún àwọn gbajúmọ̀. Ewé kékeré kò tó láti fi bò wọ́n. Omi egbò ẹsẹ̀ àwọn ará ìlú náà a sì máa kán sílẹ̀ bí wọ́n bá ti ń rìn lọ. Iná orí àti iná aṣọ pẹ̀lú ogúnlọ́gọ̀ ìdun ti ṣe ọ̀nà sí ara wọn. Àwọn kòkòrò wọn ní rí i pé ibẹ̀ dára gẹ́gẹ́ bí ilé fún àwọn. Kò sí ibi tí jìgá kò lè wọ̀ lára àwọn Èdìdàrẹ́. Jìgá kọ́ pẹ̀tẹ́ẹ̀sì sí wọn ní àtẹ́lẹsẹ̀, ó kọ́ ilé ilẹ̀ sí wọn ní ìbàdí, ṣùgbọ́n orí ni ààfin àwọn iná wà. Èèkàn ọwọ́ wọn mú bí àdá. Ìgbà tí wọ́n bá sì ń họ ara, a máa dún kùràkùrà bí ìgbà tí àgbẹ̀ bá ń fi ọkọ́ ro oko. Omi tí wọ́n mu ní ìlú yìí burú gidigidi, nítorí etí odò tí wọ́n ti ń pọ́n ni wọ́n ń ṣe ìgbọ̀nsẹ̀ sí. Bẹ́ẹ̀ ni odò náà kò ju kékeré lọ. Nígbà tí a ti dé àárín ọjà wọn, tí a wo ìwà wọn tí ó burú bí mo ti ròyìn yìí, ni a ti pinnu pé ó yẹ kí a pa àgọ́ sí etí ibẹ̀ kí a wò wọ́n fún ọjọ́ mélòó kan. Àgọ́ tí a pa tó ìṣẹ́jú 15 sí ìlú yìí, nítorí etí ibẹ̀ kò wù wá láti pa àgọ́ sí. Èyí tí ó burú púpọ̀ ní ìlú yìí ni ìwà wọn sí ara wọn. Gẹ́gẹ́ bí àṣà àwọn Èdìdàrẹ́, ọmọdé ló ní ayé, àwọn àgbàlagbà kò jámọ́ nǹkan kan. Bí ilẹ̀ bá mọ́, bàbá á dọ̀bálẹ̀ fún àwọn ọmọ rẹ̀ káàkiri ilé. Ìyá á tún kúnlẹ̀ fún wọn. Bí ọmọdé bá máa ránṣẹ́, á rán àgbàlagbà ní iṣẹ́. Bí ọmọdé àti àgbà bá jẹun tán, àgbà ní í fọ àwo. Àwọn obìnrin ní ṣiṣẹ́ líle, àfi ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ọkùnrin ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ìgbà tí àwọn obìnrin bá dá oko tán, wọ́n á wá iṣu lé ọkọ wọn lórí, á rù bọ̀ láti oko. Bí ọmọdé bá ti gbé nǹkan tí ó wúwo díẹ̀ lọ́wọ́,
àwọn àgbà ní láti sáré gbà á lọ́wọ́ rẹ̀. Bí ọmọdé àti àgbà bá lọ sí oko, ìbáà ṣe ọkùnrin, ìbáà ṣe obìnrin, àgbà ni ó ní láti ru ẹrù bọ̀. Ìgbà tí wọ́n bá sì wà ní oko, àgbà ni ó ní láti dá iná kí ó ṣe oúnjẹ. Wọn kì í sìnkú ní ìlú náà. Bí ẹnìkan bá kú, oúnjẹ dé. Nítorí jíjẹ ni wọ́n ń jẹ òkú ara wọn, ṣùgbọ́n wọn kò jẹ́ déédé pa ara wọn jẹ. Bí ọ̀pọ̀lọpọ̀ bá kú pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo, wọn á rọra gbé òkú wọn sí àgbàlá, wọn á máa jẹ díẹ̀díẹ̀. Bí ó sì tilẹ̀ jẹ́ pé wọ́n máa ń sun ẹran ènìyàn kí wọ́n tó jẹ ẹ́, síbẹ̀ wọn kò mọ ọ̀nà àti yan òkú tí ó bá kú tí kò ní fi bàjẹ́. Ìgbà tí wọ́n bá sì gbé e sí ẹ̀yìnkùlé tó bí ọjọ́ mẹ́ta, èyí ni á bẹ̀rẹ̀ sí rùn, ṣùgbọ́n àkókò náà ni wọ́n máa ń sáré pe ọ̀rẹ́ wọn kí ó wá jẹ àsè ní ilé wọn. Wọn á ní àwọn ń ṣe sàárà kí ẹ̀mí àwọn bá gbó. Bí wọ́n ti ń kọ́ ilé wọn kò dára rárá, nítorí kì í sí ẹyọ fèrèsé kan ní ilé wọn. Gbogbo ibẹ̀ á ṣókùnkùn dúdú. Atẹ́gùn kì í sì rí àyè dé ibẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Koríko ni wọ́n fi ń bo ilé wọn. Nígbà tí òjò bá sì rọ̀, ìgbà púpọ̀ ni ilé ń jò tí gbogbo ilẹ̀ á tutù nini. Ewéko ni wọ́n ń tẹ́ sílẹ̀ sùn. Wọ́n á fi òkúta ṣe ìrọ̀rí. Wọn kò ní ẹní kan ṣoṣo. Bí mo ti wí lẹ́ẹ̀kan, aṣọ kò wọ́pọ̀ ní ìlú náà. Nínú agbo ilé ibẹ̀, púpọ̀ ló jẹ́ pé aṣọ kan ṣoṣo ni ó wà fún gbogbo wọn. Wọ́n á sì ṣe ètò bí àwọn ó ti ṣe lò ó. Ẹnì kọ̀ọ̀kan ní sábà máa lò ó lójoojúmọ́. Èyí ni pé bí àwọn ọmọ ilé náà bá jẹ́ 30, oṣooṣù ni aṣọ náà ó tún máa kan ẹnì kọ̀ọ̀kan. Nítorí náà, ní àkókò òtútù, ewé ni wọ́n ń lò jù bí aṣọ. Gẹ́gẹ́ bí ènìyàn náà ti lè mọ̀, ìlú tí ó kún fún èérí bí irú èyí tí mo sọ yìí kò lè ṣàì ní àwọn aláìsàn nínú. Kò sí ibi náà tí ó wà ní òde ayé yìí tí àìsàn pọ̀ sí tí ó tayọ ti ìlú Èdìdàrẹ́, níbi tí Òmùgọ̀-di-méjì ti ń ṣe ọba wọn. Kí á tilẹ̀ mú ti èérí kúrò, kí ni kí á ti pe ti ilé wọn tí kò ní fèrèsé, tàbí ilẹ̀ ilé tí ó tutù nini? Kí ló lè mú àìsàn wá tí ó kọjá irú èyí? Bí ìtàn ibẹ̀ ti lọ, ìlú náà ni ó tóbi jù ní òde ayé ní ayé àtijọ́. Odidi ọjọ́ mẹ́ta ni wọ́n fi ń rìn láti apá kan dé apá kejì, ṣùgbọ́n nǹkan tí ó sọ wọ́n di bí wọ́n ti wáyé ni ìrẹ́pọ̀ tí kò sí láàrin wọn. Wọ́n jẹ́ ẹ̀dá tí ó mọ ti ara rẹ̀ nìkan, tó bẹ́ẹ̀ gẹ́ tí kò sí irú wọn ṣáájú wọn tí kò sì lè sí irú wọn lẹ́yìn wọn. Wọ́n kún fún owú jíjẹ, tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé bàbá kò jẹ́ fi nǹkan kan han ọmọ rẹ̀ ọkùnrin. Ìyá kò ní jẹ́ kí ọmọbìnrin rẹ̀ tilẹ̀ wo bí òun ti ṣe ọbẹ̀. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ohun tí ẹnìkan bá mọ̀, ẹnìkejì kò ní mọ̀. Bẹ́ẹ̀ ọgbọ́n wọn ń parẹ́. Ó pẹ́ díẹ̀ tí a ti dé ìlú náà kí a tó mọ ọba wọn. Ohun tí kò tilẹ̀ kọ̀ jẹ́ kí a lọ sí ilé ọba wọn kò ju èyí pé níwọ̀n ìgbà tí ìlú náà ti burú tó bí a ti bá a yìí, a kò ní èrò gíga kan nípa ọba ibẹ̀ rárá, nítorí kò sí ọba pàtàkì kan tí ó lè fi ojú ara rẹ̀ sílẹ̀ títí ìlú fi máa burú tó bí a ti bá a nì. Ohun tí ó mú kí a tilẹ̀ pinnu àti lọ mọ ilé ọba náà kò ju ti ilẹ̀ gbóná tí ó bẹ̀rẹ̀ sí jà tí ó sì jẹ́ pé ó ń pa púpọ̀ nínú wọn. Nítorí èyí, a ránṣẹ́ lọ sọ fún ọba pé à ń bọ̀ wá rí nípa ọ̀rọ̀ kan, àti pé kí ó sọ ìgbà tí òun lè rí àyè rí wa. Nígbà tí oníṣẹ́ padà dé, ó wí fún wa pé ọba ní kí a wá sí ààfin ní òwúrọ̀ ọjọ́ kejì ní agogo 6:30. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́ tí a jẹun, a lọ sí ilé ọba. A dé ọ̀hún ní agogo 6 kọjá ìṣẹ́jú 15. Ìgbà tí ó sì tó agogo 6:30 gan-an, a rí ẹnìkan tí ó ń bọ̀ láti ààfin. A sì wí fún un pé
ọba wí fún wa kí a wá rí òun. Ẹni náà bá padà wọ ààfin lọ láti lọ sọ fún ọba, ṣùgbọ́n nígbà tí ó máa padà dé, ó wí fún wa pé ọba òmùgọ̀-díméjì ti lọ sí oko. A dúró díẹ̀ bóyá kò ní pẹ́ kí ó tó dé, ṣùgbọ́n nígbà tí ó ṣe, a padà lọ sí àgọ́ wa. Ní alẹ́ ọjọ́ náà, ní nǹkan bíi agogo 7, a tún ránṣẹ́ lọ sí ààfin láti bá wo bí ọba bá ti dé. Nígbà tí oníṣẹ́ wa padà, ó wí fún wa wípé ọba kò tíì dé. Bí ilẹ̀ ti mọ́ ní ọjọ́ kejì, tí a rí i pé ó tó àkókò kí ọba ti máa rí àwọn ènìyàn rẹ̀, a tún ránṣẹ́ lọ sí ààfin. Ìgbà tí oníṣẹ́ padà, ó ní ọba wípé ó rẹ̀ òun lọ́jọ́ náà púpọ̀ nítorí ẹrù tí òun rù bọ̀ láti oko lọ́jọ́ tí a kọ́ wá lọ pọ̀ ju èyí tí òun ti ń rù bọ̀ rí lọ, àti pé kí òun tó tún lè rí wa di ọjọ́ kejì, èyí ní nǹkan agogo 9. Èyí ní ọjọ́ kẹta tí a ti ń wá lọ sí ààfin. Ní agogo 9 gééré ni a dé ààfin ní ọjọ́ tí ó tún dá yìí. A tilẹ̀ kọ́ ṣe bí apẹ́ ni, ṣùgbọ́n nígbà tí a dé ọ̀hún ni a mọ̀ pé a dé sí àkókò gan-an. Bí a ti dé ọ̀hún ni a tún rán oníṣẹ́ kan wọ ààfin lọ. Ó pẹ́ díẹ̀ kí oníṣẹ́ náà tó padà. Ìyìn tí ó sì wá mú bá wa ni pé ọba kò sí ní ilé àti pé ó lọ sí oko. Nítorí iṣu tí ó mú ti oko bọ̀ ní ọjọ́ tí a kọ́ fi wá kò tó fún oúnjẹ àwọn tí ń gbé ààfin. A tún dúró díẹ̀ bóyá a lè rí i, ṣùgbọ́n irọ́ ni. Lẹ́yìn èyí, a padà lọ sí ibùdó wa, a sì ránṣẹ́ sí ilẹ̀ dé wípé a ti wá sí ààfin. Ẹ̀yin èèyàn wa, ibí ni a ti dánu dúró ní àsìkò yìí. Ẹ tún máa pàdé wa nínú fọ́nrán wa tí ó ń bọ̀ lẹ́yìn èyí. A dúpẹ́ lọ́wọ́ yín fún dídarapọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Ẹ gbìyànjú kí ẹ bá wa fẹ́ràn fọ́nrán yìí tí ó bá ń wú yín lórí. Ẹ bá wa pín káàkiri kí àwọn ènìyàn púpọ̀ kí wọ́n lè jẹ ìgbádùn rẹ̀. Kí ẹ sì tẹ̀lé wa kí a jọ máa gbádùn ara wa bọ̀ ju bí a ti ń gbádùn ara wa lọ. Ẹ ṣeun púpọ̀. A dúpẹ́.